over 64 billion out of the 100 billion wọ́n ti ná sẹ́gbẹ́ bó ṣe wá da ọ̀dà sẹ́gbẹ́ yẹn ẹ ti fẹ́ lè mọ ọrọ̀ ọ̀dà pamọ́ sínú agolo fáwọn ọmọ ẹ̀rẹ́ fẹ́ mọ gbé pamọ́ tó ti ilé ẹ̀ bá ti wó kó mọ́ fi di. so ṣe kárí pẹ̀sọ́ náà padà wá ṣiṣẹ́ fún Adeleke. wọ́n lè padà ṣiṣẹ́ f'Adeleke sẹ́ aláwọn ọmọ wọn ti ń bẹ́nu ìjọba wọn gan-an ṣe àtọ̀gábí Ọdúnládé o àti Kọ́lápọ̀ Álímì o sáwọn lónìí ṣẹ́ tún lè fọwọ́ báyà pé ọmọ Arẹ́gbẹ́ làwọn wọ́n ti dì sóònù wọn we have never had it so good when we having the kind of Oyetola our minister representing Ọ̀ṣun is not just a ministry for marine and blue economy. Alhaji wa gbé iṣẹ́ àgbéga Oyetola èmi náà ń bẹ̀ yín báyìí gẹ́gẹ́ bí ọ̀dọ́ láti Ọ̀ṣun West wípé tẹ́ ẹ̀ bá lọ mọ́ o ẹ jọ̀ọ́ Ọ̀ṣun West ní kẹ́ ẹ ti bá wa wo ẹni tí ó lè rọ́pò yín. ní àárín àwọn kóró pé ẹ̀kọ́ kan donated by Yèyé Dúpẹ́ Adélékè ṣé Yèyé Dúpẹ́ Adélékè ní gómìnà ni àbáwọn níyàwó gómìnà àbáwọn ní commissioner for women affairs. ọlọ́lá jùlọ gómìnà Aṣíwájú Nurudeen Jackson Adélékè àti àwọn ọ̀rẹ́ mi tó wà nínú ìjọba yín náà ẹni tí bá ń dájọ́ kó má dájọ́ pé òun fi owó oṣù December 2026 san àjọ o tó lágbára Ọlọ́run ọmọ Ọ̀ṣun ó fìbò léyìn. bí n bá gbé aṣojú ìjọba wá kí tí n bá pè yín náà kẹjọ kò tira yín kẹjọ fojú ajé kò ní ṣe é ṣe tán bí n bá gbé aṣojú ìjọba wá ṣé ló ń wà máa wá pẹ̀lú àwọn ẹ̀rí. ẹ máa kú dédé àsìkò yẹn sì káàbọ̀ sórí ètò tá a pè ní lérò tèmi èrò tèmi èrò tiyín èrò ti gbogbo wa òun lètò yìí dálé lórí. Mukhtar Abiodun lórúkọ tèmi jẹ́ Ajélọgbọ́n lórúkọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo èmi ní gbòǹgbò bí àgbà ajókòtàgbà májùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré àbíwá àgbà níkùn. Mo mú gẹ́gẹ́ bí iṣẹ́ ló jẹ́ mọ́ gbọ́ mi kétékété mo ṣàwárí ẹ̀bùn tẹ́lẹ̀dùn àfúnmi ló jẹ́ mọ́ gbá yìí láwùjọ pèdèpèdè n ò fi iṣẹ́ mi pa mí dìn ló jẹ́ mọ́ tayọ ẹgbẹ́ mi lọ́jọ́kọjọ́ èmi náà wá kọ́ Olódùmarè ọba ló dirí ẹwà fákùkọ tèmi lórí ètò tá a pè ní lérò tèmi lénìí àwọn tá a jù sódò ẹja ńlá ló tún gbé nígbà tá à ń dágbére lórí ètò tó kọjá ẹ rí i pé aláàní hèrà débi tá a hèé tí ò lọ́mọ nú lórí ètò fún tèmi aláàrẹ ó jàgbá nǹkan ó tó gbé nǹkan hànú àlejò mi ti wà ní yàrá agbára pẹ̀lú mi jẹ́ ló kọ alámòjútó ètò yìí tí wọ́n bẹ lẹ́yìn àyàwòrán lọ́hùn tí a jọ ń ṣe é pọ̀ tí gbogbo ẹ̀ tó ń kú mú bí gbogbo ẹ̀fọn ó ní mò ń kí wa káàbọ̀ wípé àlejò mi lénìí oníṣòwò ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n olóṣèlú tún ni wọ́n ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n n ò ní gbẹ̀dùn lọ́wọ́ wọn kí n fi kéji wọ́n ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ohun tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí ọ̀dọ́mọkùnrin tí ọ̀rọ̀ yé láwùjọ wọ́n bá fojú wo ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lágbo òṣèlú ni lágbo òṣèjọba ni ọmọ Nàìjíríà àlejò mi ó kọ yín so lẹ́nu mi kò gbó ẹ bá ń dá kọ yín lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó ń gbọ́ wọn lẹ́gẹ̀ẹ́sì bá kí àwọn aráalé. mo kí olóòtú mo dẹ̀ kí gbogbo aráalé ẹ̀kú àtijọ́ Ọláìdé Mustapha lórúkọ mi ọmọ bíbí ìlú Ìkirè sì ni mí ṣùgbọ́n mo fi ìlú Òṣogbo ṣe ibùjókòó fún ìdókòwò mi. ẹ káàbọ̀ sórí ètò ohun táwọn èèyàn àwọn tó ń wò wá nílé ó ti mọ̀ wípé sọ́kùnrin oní west agenda yẹn kọ́ yìí wọ́n ti mọ̀ wípé west agenda west ló kàn ṣé west ló kàn lóòótọ́. wà láìta láìsúnmọ́ bí láì west ni o. west ló kàn. west ni. west ní ìṣèjọba lọ́wọ́ lọ́sùn west ládé gómìnà Adélékè. nínú ẹgbẹ́ tiwọn west nìyẹn ṣùgbọ́n nínú ẹgbẹ́ tiwa ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ All Progressive Congress tèmi ti sọ̀rọ̀ lónìí west ni. a ṣe ń bọ̀ nbẹ̀ ẹ jẹ́ ń gba bí ìwọlé pé kí ni à ń bá débi ọ̀rọ̀ òṣèlú tí ó fi jẹ́ wípé ọmọ ìyá méjì wọ́n wàá díjú wọ́n kọ̀yìn síra wọn wọ́n di pa ń lera wa nítorí pé a fẹ́ jẹ alága kánsù a fẹ́ wọ kánsù àwọ̀ kánsù ṣe rí i pé ká máa fà á lọ́tún fà á lọ́sì ó ti ń mẹ́mí àwọn èèyàn lọ kí lẹ ní báwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun sọ nípa pé ká máa ti jàǹdùkú ká máa ti jàgídíjàgan lórí ọ̀rọ̀ òṣèlú. ọ̀rọ̀ yìí kò ṣeé dá kọjá a lè ṣàì má sọ lórí ẹ̀ ìwà wọn ni ìṣe wọn ni tẹ́ bá lọ wò ó nípínlẹ̀ Ọ̀ṣun sẹ́yìn nígbà tí bàbá wa Gbóyèga Oyètọ́lá ṣèjọba kò síwà ipá nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ìgbà tí jàgídíjàgan bá ti wà àwọn ẹgbẹ́ oníkejì náà ni àwọn ẹgbẹ́ PDP náà ni. àwọn tó wá wí ni pé wọ́n láwọn ẹgbẹ́ yín ló lọ nípa wọ kánsù. ẹ farabalẹ̀ olóòtú ṣé níbi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gan-an nínú mi dùn
tẹ́bá lọ wò ó nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ní 2000 ní gbogbo òṣèlú 2003 to 2006 2007 ìpínlẹ̀ Ọ̀ṣun lájọ wà o àmọ́ iye ẹ̀mí tó sọnù nínú pé Ọlágúnsóyè Oyinlọ́lá fẹ́ padà ṣe lẹ́ẹ̀kejì àmọ́ iye ẹ̀mí tó lọ sí lórí ọjọ́ mẹ́ta yìí láwọn kan tó nínú àtàn gbéṣẹ́ fún pé kán pa ìdíje abẹ́wà ń gbà yẹn ní Arẹ́gbẹ́ṣọlá àmọ́ iye èèyàn tó lọ bẹ̀bẹ̀ lórí ẹ̀ pé kán jọ kán gbà wọn pé gbogbo àwọn táwọn mẹ́tọ́ káwọn pa Arẹ́gbẹ́ṣọlá àwọn ọmọ ìyàwó táwọn kù nísìnyí rí pé jàgídíjàgà wọn ti gbà láti gbà yí wá kí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so tẹ́ bá wá lóhun tó nígbà tó wá padà ìjẹjọba padà yìí lẹ́ ń gbọ́ pé àwọn èèyàn ń kó pépépé pẹ̀lú ìwà jàǹdùkú kí ló dé ṣe bí ìjọba la fẹ́ ṣe à ń pànìyàn ti wá jẹ́ bí ẹni pẹjá bọ̀gún ẹ máa gbọ́ ẹ tún wá ń bi mí wípé kí ló dé tó jẹ́ pé àwa ni pé àwa àsí pé kí ló ta fẹ́ fi ìjọba afẹ́ gidi wọ káńsù ẹ ṣeun ṣe báwọn ti láwọn ti dissolve àwọn alága káńsù wọn àbí wọ́n mi àwọn alága àwa sì láwa gba judgement lọ́wọ́ pàfẹ́ wọ káńsù kò sì sẹ́ni tó bá wa jiyàn sí pé ká má lọ káńsù torí wọn lọ àpíìlì kọ́ọ̀tì ẹ̀ wọn lọ àpíì kéèsì ẹ̀ àwa wá wọ káńsù inú local government tèmi ti wá lérè wọlé ẹni tó jẹ́ alága káńsù tí wọn táwọn láwọn ti rọ̀ lóyè tí múra ààbò lọ́wọ́ ó wá lọ́nu káńsù ó wá kàdá àwọn máa ń pariwo kiri pé ojú ogun láwa o gbogbo fọ́nrán yẹn náà wà lórí ayélujára gbogbo ẹ̀ náà lẹ́rìí. àwọn ẹgbẹ́ tẹ̀ náà ká sí àwọn náà ní àwọn ọmọ àwọn náà mọ̀ sí léṣe páwọn èèyàn náà mọ̀ kọjú ìjà sáwọn. ẹ máa gbọ́ pé wọ́n kọjú ìjà sáwọn ó yàtọ̀ sí pé tá ń kọjú ìjà. dẹ́sọ̀ ni pé àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà. àwa la ní káńsù ní àkókò tá a wọ káńsù yẹn àwa níjọba recognize àwa lòfin orílẹ̀-èdè Nàìjíríà recognize pé ká wọ káńsù àwa la sì wọ káńsù ewu ọtá àwa tí ìwọ káńsù gan ẹ̀yin wa ti ń lọ káńsù láago 2 àárọ̀ kí lẹ̀ ń wá ń bẹ̀. àwọn fọ́nrán àbí ohun táwọn èèyàn ń fi léde tá à ń gbọ́ nígbà tí ara mi gbọ́ wọ́n láwọn adarí ẹgbẹ́ yín APC lọ́sùn ló tún sọ pé ó yà ẹ lọ káńsù ẹ lọ gba káńsù pé ọ̀rọ̀ tán sọ ló bá. ẹ máa gbọ́ pé káwa lọ káńsù ká lọ gba káńsù àní nínú ẹnu mẹ̀tọ́ wà mòfin wà àwa mẹ̀tọ́ amòfin kì í ṣe pé àmẹ̀tọ́ nìkan òfin àwa dúró de CTC tí ilé ẹjọ́ yẹn kó tó di pé agbègbèsẹ̀ pé à ń lọ káńsù kí nígbà dídí lọ òfin orílẹ̀-èdè wa ló gbà wá láyè òfin tì wá lẹ́yìn ní kí ṣe àlọ́ kó tó di pé CTC yẹn jáde agbègbèsẹ̀ pa lọ káńsù. àwọn tó ti wá dágbére fáyé wọn ti lọ lu o. kí ni jẹ́ lọ́bo Ọlọ́run ní dàá láàmú. àwọn púpọ̀ ìrẹ́lẹ̀ ọmú báyìí ní ẹ̀rọ bẹ́ẹ̀ ẹni tí ń pàgbé ní ìpínlẹ̀ ọ̀rọ̀ ìgbé fúnra rẹ̀ mọ̀ pé lè ní. gbogbo wọn tó ṣe iṣẹ́ yẹn báyìí ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ní ṣe wí àràgbá wọ́n sí ìlú náà pípa lọ́ba lọ àbọ̀ ń bọ̀ wọ́n àti ètí ẹ̀mú ètí ẹ̀wé sí ilé yóò bá nǹkan ọ̀bọ̀ ẹ̀ níjọba dé bó sọ ọdún mẹ́wàá lónìí ẹ̀rọ ògùn yẹn Ọlọ́run sí lẹ́yìn ọba alábòsí kò sí lẹ́yìn ọba alábòsí kankan gbogbo ẹni tó ṣe lọ́wọ́ nínú ìpànìyàn especially àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán tálẹ̀ gbogbo wọn náà fi nǹkan kì. ká tó wà lórí ọ̀rọ̀ ọ̀hún ṣe é rí i pé bíjọba àpapọ̀ bá fẹ́ san owó tán máa ń san fún ìpínlẹ̀ àtijọba ìbílẹ̀ lóṣooṣù owó ta ni ó bọ̀ sí àwọn kan wà tán dìbò fún láìpẹ́ nínú ẹgbẹ́ PDP wọ́n ti búra fún wọn láwọn wà nílé àwọn kan tí ó jẹ́ ẹgbẹ́ APC títí wọ́n láwọn wà ní káńsù tó bá ń bọ̀ láti ìjọba àpapọ̀ ibo ni ó dé sí o. ẹ ṣeun ta ló sanwó àwọn òṣìṣẹ́ àwọn ìjọba ìbílẹ̀. ẹ ṣeun ṣẹ́ni tẹ́ ẹ sọ yẹn ó jẹ́ ti wá dáa báwọn gbogbo bí tẹ́ fi ń sọ̀rọ̀ lọ ẹ̀ ń ràn mí lọ́wọ́ ni tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí owó ìjọba bá dé sí wáyé yẹn lọ́rẹ́ fi mọ̀ pé ta níjọba àpapọ̀ recognize gẹ́gẹ́ bí alága ìbílẹ̀ nítòótọ́ ẹ̀jọ̀ nígbà tí ó bá di ọ̀sẹ̀ kìíní nínú oṣù kẹrin ẹ̀ mọ̀ bí ìjọba wà. ọ̀sẹ̀ kìíní nínú oṣù kẹrin. méjì òsìjò rẹ̀ ń bẹ̀ tó bá àárọ̀ yìí. ṣé ìsàgbára aṣọ rọ̀ọ̀kì náà ní ẹ fẹ́ lò. federal might wọ́n ti ń sọ. kì í sọ̀rọ̀ tí jẹ́ federal might. n tá à ń sọ ni pé ta ló lẹ́tọ̀ọ́ láti wà ní council. ṣẹ́rí ti February yìí gan-an ohun tí mo ṣọ́ ọ̀kun ni pé tí ìbáyé pé wọ́n ti process ẹ̀kọ́ tó di bá gba council owó ìgbà tí dé sọ́dọ̀ tiwọn ṣẹ́gbọ́n o ṣùgbọ́n gbà tí ó bá ìdí pé ti máa tí ó bá ìdé àmẹ́ tó ní ìjọba ọmọ ọdún máa kọ ni a ó sọ fún wọn wọ́n yà wà lọ́nà ìjọba a ó sọ fún wọn bóyá wà lọ́nà ìjọba olùsèlú lẹ́nu àwọn tí ó wà gbé fáìlì àwọn òṣìṣẹ́ káńsù látòrí ọ̀gá tó dé sí tí ó gbé fáìlì wọ́n sọ pé ó yá ẹwọ́ oṣù rẹ o ẹja sáìn ni o ẹni tó kàn rẹ o ẹja ṣe gbogbo àlọ́ báńkì ni o kò sí lọ́fíìsì kó lẹ́sìn wá rówó san. ṣe rí ìyẹn ẹni tí pé ọ̀rọ̀ dákẹ́ olóhùn gbàgbọ́ ya ẹja máa wò bọ̀ àwọn náà ọmọlúwàbí làwọn náà tẹ́lẹ̀ náà ṣé bá ṣe sọ̀rọ̀ yìí náà ṣe mẹ́tàn ní sà ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ ìyá gbogbo wa
nínú ẹ̀tẹ́ sọ pé bóyá DF yìí àbí HLA àbí admin náà kò lè burúburú kó mọ̀ kẹ́nìkan mọ́ ni nígbà tí ó sọ yìí náà àwa náà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ wa náà àwa náà lọ́mọ ẹgbẹ́ nù wọn àwa náà lẹ́yìn tíyàwó ẹ̀ ń gbẹ́nu ẹgbẹ́ wa gbogbo ẹ̀ náà ẹ mọ̀ wòran ẹ sábà wòran bọ̀. àwòdà tí àwa gbọ́ lẹ́yìn táwọn ọ̀jọ̀gbọ́n sọ nílùú ni pé àti ọ̀rọ̀ àdìbò ìjọba ìbílẹ̀ o àdìbò ìjọba ìbílẹ̀ o àgbà káńsù wọ́n ní gbogbo ẹ̀ wọ́n nítorí ète ìdìbò gómìnà sípò gómìnà lọ́dún 2026 wọ́n lè tẹ ìrìn ẹ̀ńdá lẹ̀ báyìí ṣé ẹ sì rò pé yóò rọrùn fún ẹgbẹ́ yín láti lé gómìnà Adeleke kúrò lórí àlééfà báyìí. gómìnà tó ti lọ àbí ti ń bọ̀. ara ọdún méjì ó lé díẹ̀ ránṣẹ́ lò. ó ti ṣe rí ẹ̀ máa gbọ́ dé òwe bàbá mi máa ń pòwe kan fún wa wọ́n ní ọ̀rọ̀ yìí ó dàbí ọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ àtọmọ ejò ẹni ṣe kó sáwò ṣe ọmọ ejò bọ́ọ̀tà ń ṣe lọ nígbà pàdé ọ̀rẹ́ kan ṣàṣeré nígbà ò dání ló bá dé mọ́ mi kí ló dé àwọn ìyá ìbáni kí ló dé ń bo ti wà látàrọ́ ní mọ́ mi mo ṣe é lọ ni níbo wà ní mo ti ń ṣeré ó ní ọ̀rẹ́ ń pàdé ọ̀rẹ́ nǹkan ọ̀rẹ́ rẹ̀ wo ó ní ọ̀rẹ́ ọmọ ejò oúnjẹ mi ìfowópamọ́ tí àmì ìkòyẹ́ ó dá ṣeré ọ̀pọ̀ tá a wá ní wọ́n bá sí ẹmọ́ olùbá ní ẹwọ́ ní ìní ẹ̀rọ ní mò ń ti gbọ́ lọ́mọ ejò náà bá délé ló wá ní mọ́ mi ẹ̀ka àìsàn o mo dé abẹ́ ẹ̀ka ní mo dé o máa ń gbé ojú wà látàrọ ó lòun sí ẹ lọ ní òpó ẹ̀pẹ̀ lọ́rọ̀ òun kan náà jọ ṣeré lójúde ọ̀rẹ́ rẹ̀ ó lọ́mọ èèyàn ọmọ ọpọlọ ó sì máa ń bọ̀ ọ́lẹ́ káyí lánàá wọ́n ní irọ́ ni ṣé pé a máa jẹ́ wọn ló máa jẹ́ wọn ní padà lọ́wọ́ kan wá nígbà òde wọn ní ọ̀rẹ́ mi ọmọ ọpọlọ o ọ̀rẹ́ mi ọmọ ọ̀pọ̀lọ́ òun náà sì ti dé ló ti lọ kọ́gbọ́n ọ̀rẹ́ mi ọmọ ọ̀pọ̀lọ́ ọ̀rẹ́ mi ọmọ ejò wátàmọ́ o torí bá ti ń kọ́ náà ń kọ́ ni náà. tó bá ṣe gbọ́nlé ọkọ̀ la gbọ́nlé àlejò. táwọn mọ̀ láti ètè táwọn mọ̀ láti ta kan mọ̀ táǹṣó ètè táwọn àgbẹ̀gbẹ̀ tiwa náà mọ̀ láti ta gbogbo ẹ̀ làwọn náà ta lọ́nà tó bófin mu. ṣé ẹ wá rò pé bàbá tẹ̀ wá ní ká wò ẹgbẹ́ APC ní ìṣèjọba àpapọ̀ Nàìjíríà ìgbà kẹ́ tó déjọba ó ní iye tí wọ́n bọ́rọ̀ ajé ṣe rí ó ní iye bí náírà sí dọ́là ṣe rí ó ní iye tán ń tepo bẹtiró ní ìṣe ó sì yàtọ̀ ṣé ẹ rò pé yìí ó ràn yín lọ́wọ́ àti wọlé ìdìbò lọ́sùn báyìí. olóòtú ẹni yíyá mọ̀ pa mí ṣé gbogbo àwọn àdádálẹ̀ tíọ́rì tẹ́ aláwọn tíọ́rì tẹ́ mọ́ dámú nù kọ̀rọ̀ yàrá àwọn aráàlú wo ẹ̀yẹ́ lọ tẹ́ ìlú yín lóko ọmọ Òṣogbo ni mí. ṣé ẹlòkò kò síbi tí olùkọ́ alóko. ṣé àwọn àgbẹ̀ tó wà ní wọn mọ ṣẹ̀ṣẹ̀ lápá àrùn tuntun lápò yìí. àwọn àgbẹ̀ ra mọ́tò ní kọ́ ẹ calm down. sáwọn àgbẹ̀ ìlú yìí wọn mọ lápá àrùn. nínú wọn dùn. nígbà yìí sọ yẹ òkàn jọba mọ́ nígbà sọ nìyẹn tí àrẹ́fẹ̀ náà ṣé lọ rajà lọ́jà àwọn ọmọ ẹgbọ́ àgbẹ̀ kàtígórì wo làgbẹ̀ wà ṣé méèdì ni àbí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ àbáwọn àgbẹ̀ lọ́hùn àwọn òwò ló pọ̀ jù ní Nàìjíríà láàpọ̀ lórílẹ̀-èdè mẹ̀kúnnù ló pọ̀ jù mẹ̀kúnnù inú wa àwọn òwò wa ni mẹ̀kúnnù àwọn ọ̀lẹ́nìyà ń jẹ. ọ̀lẹ́nìyà ń jẹ. Oh my God bàbá yẹn fẹ́ gbóòtọ́ mò ń gbọ́ yín. mo ní bílíọ̀nù ìsìn ẹ má bọ̀ ní ẹ máa bọ̀ àní bílíọ̀nù ìsìn fẹ́ nínú àgbẹ̀ mẹ́wàá ẹ bá má àgbẹ̀ mẹ́wàá ẹ dákọ̀ ẹ báyìí ẹ wá sọ àgbẹ̀ inú kankan ní ọ̀rọ̀ ẹ bá lè sọ pé ayé méje ní àwọn mẹ́wàá yìí ò tí ì yàtọ̀. àgbẹ̀ nìkan wá ní bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ àgbẹ̀ what we are saying is this mo ẹ máa fi ìbánibọ̀ wọn lónìí wípé tí nǹkan bá wà ọ̀tọ̀ ní àjọkẹ́ ayé ọ̀tọ̀ làṣàkẹ́ ọ̀run ìjọba yìí sọ pé àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ pé àṣàkẹ́ ni wọ́n lórílẹ̀‐èdè yìí àwọn náà gba dọ́là yìí sọ́wọ́ àwọn náà kó epo yìí pamọ́ pé kò kíní yóò spread káàkiri ó yẹ jẹ́ ká ìfá gbogbo èèyàn kí gbogbo jẹ́ ọrọ̀ gbogbo wa ni kí gbogbo wa kújọ mọ́ náà. n tẹ́ ẹ̀ wí ni pé ọrọ̀ ajé Nàìjíríà báyìí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ṣe ń ṣèjọba kò ní nǹkan ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dìbò kò ní nǹkan ṣe pẹ̀lú aráàlú tó dìbò fún kò ní nǹkan ṣe lẹ́sọ. ó ní nǹkan ṣe ohun tá à ń sọ náà ni pé aláwọ̀ ẹ̀yin tẹ́ ń complain pé kò dáa minority ní náà tó ń pariwo pé kò dáa. ní Nàìjíríà lọ́wọ́ náà wà. bó ṣe rí nìyẹn ayé tẹ́ ẹ̀ bá ń gbòòrò lẹ́ ń pariwo pé kò dáa ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí ń ta kòkó ní 8 million tẹ́ta kòkó ní 8 million per ton tẹ́ta kòkó 16 million per ton àwọn ò ní pé kò dáa. nínú ẹgbẹ́ yín tá à ń wò pé 2026 ẹ fẹ́ lé gómìnà Adeleke kúrò lórí àlééfà báwo yẹn ṣe ń kú ọmọ ẹgbẹ́ yín lè lé àwọn kan lọ ẹ l'Arẹ́gbẹ́ṣọlá lọ l'Arẹ́gbẹ́ṣọlá bá sì ti lọ Najim Salam ó lọ Adéwùtú ó lọ Bádéwùtú bá lọ lọ́wọ́ ó lọ gbogbo ọba wọn ó lọ ẹ sì rò pé ẹ fẹ́ wí ìnìjì ilẹ̀ ẹlẹ́sàn tí ń bọ̀. olóòtú ẹ sì ń lọ́sùn. Ọ̀ṣun ló wá. ó dàbí pé àwọn ọ̀rọ̀ yìí wọ́n fi ránṣẹ́ sí yín bóyá bíjẹ̀lẹ̀ ń gbé. l'Arẹ́gbẹ́ṣọlá lọ.
anítẹ̀ ń wí ẹgbẹ́ wa lè pè é lẹ́jọ́ ẹ̀fún bẹ́ẹ̀ ni ẹ pé níbo la ti lé Arẹ́gbẹ́ṣọlá lọ mo ẹ lé aláàlẹ́ ẹ̀gbọ́n bó ló ṣe rí bó lè ṣẹlẹ̀. ṣe rí kò sí bára ẹ̀dà sọ̀rọ̀ ní òṣèlú bára ẹ̀dà sí iná ló wà. bára ẹ̀dà sí ìlú wa fúnra ọ̀gá wa Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá náà ní ibi táwọn bá ẹgbẹ́ progressive dé ó sọ àwọn àwọn lọ ní tí ròyìn gbé last pé ẹgbẹ́ wa wá ń joro ẹ wà á dákọ àwọn tó lọ nínú ẹgbẹ́ wa lẹ́yìn ẹ̀tẹ́ wí ẹ̀ máa gbọ́ before 2022 election ọ̀gá wa Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n àti pẹ̀lú wa o ẹ máa gbọ́ ọmọ lójú wọn ní Kọ́lápọ̀ Alimi o àti bí Ọdúnládé gbogbo yín lẹ mọ̀ kí wọ́n tó lọ rárá kó tó ṣe 2022 election láti kó òun ẹgbẹ́ wa. ẹgbọ́n tèmi kí wọ́n tó lọ ẹ̀mí wọn ti lọ ẹ̀mí wọn ló dìbò fún àwọn Adeleke ní 2022 ẹ wá lẹ́gbẹ̀ẹ́ wọn jòrò ẹgbọ́n tèmi ṣé ní 2022 election ibi tẹ́ ẹ lọ yẹn ti ẹ̀ dáa 2022 election tẹ́ sọ yẹn Arẹ́gbẹ́ṣọlá àti àwọn ọmọ ẹlẹ́yìn wọn wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Adeleke tẹ́ sọ yìí ọmọ Ìbàdàn tún babalẹ̀ yín pẹ̀lú àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń tẹ̀lé wọn wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Adeleke Káyọ̀dé Òdùoyè níkìrun àti àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Adeleke bàbá wa Ṣáìbù Oyèdòkun wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Adeleke Peter Babalọlá Níkìrè àtàwọn ọmọ ẹ̀yìn wọn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn Adeleke nígbà tí gbogbo tá a wá dìbò yìí tán àwọn àti àwọn míì tẹ́lẹ̀ tí ìdákọ ọmọọba adé lọ wọ́n kàn bí nǹkan ní lẹ́jìgbò Yínká Àdìgún Farouk Abbas lẹ́jìgbò gbogbo wọn yẹn náà wọ́n jọ ṣiṣẹ́ Adeleke tẹ́ ń sọ yìí ni o Great Ali Níkìrè gbogbo wọn náà wọ́n jọ ṣiṣẹ́ Adeleke tẹ́ ń sọ yìí ni o gbogbo wọn ká wọ́n sọ ó sì yẹn bèrè gbogbo náà wà lónìí. ó wà ní ẹgbẹ́ lóṣù ẹgbẹ́ PDAPC ẹgbẹ́ lóṣù gbogbo wọn papọ̀ yìí àjọṣepàdé wọ́ọ̀dù ní. ǹjẹ́ ìwé ni pé PDP Ọ̀ṣun ní ìdòrò kìí ṣe APC. wà láìpẹ́lẹ́ sọ àti bá a ṣe ń sọ ọ̀nà ìlákòótá ń sọ yìí ìwé ìtàn fi dòrò wọn lè bá táàfi parí election yìí bí àṣọ tó jẹ́ pé tí ń pè àmú sísọ fún ṣáájú sẹ́ ẹ̀ẹ́dán mọ̀ pé náà ti bọ́ sáwọn lásán. ẹ jẹ́ wá múnú ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ní wípé Arẹ́gbẹ́ṣọlá àtàwọn èèyàn rẹ̀ wọ́n ṣiṣẹ́ fún bí Adeleke ṣe wọlé gómìnà. bẹ́ẹ̀ni bá a ṣe wá ń wí Arẹ́gbẹ́ṣọlá ò sí pẹ̀lú APC kò sí pẹ̀lú PDP. ṣé ẹ wá rí wípé yóò wá jẹ́ ẹni tí ó júwe ibi tí ìbò gómìnà dandan tí ìṣòwò sí. ẹ tí Arẹ́gbẹ́ṣọlá bá ti sọpọ́ọ̀tì ṣẹ́ẹ̀rí pé òní padà wọlé àbí òrí bẹ́ẹ̀ sẹ́ni tẹ́ wíwù ẹ tó ràn mí lọ́wọ́ náà ni àní tí ò yé yóò yé ní dáadáa báyìí ẹjọ́ yé àwọn ará lé. ṣe rí ìgbà tẹ́ ń sọ yẹn kì í ṣe pé kì í ṣòfò tiwa lọ́ọ̀sì àwọn Adeleke ni lọ́ọ̀sì PDP lárẹ́gbẹ́ tí ò sí mọ́ tó lóun bá wọn ṣe mọ́ torí fọkàntẹ́lẹ̀ kò bá wa ṣe ọgá ò bá wa ṣe ibi tó sì ṣiṣẹ́ sí ibẹ̀ ni bọ́ọ̀ kílẹ̀ ti yọ̀bọ̀ kì í ṣọ̀dọ̀ wa ṣe máàsì skul ni. tó bá wá ṣiṣẹ́ sí ọ̀dọ̀ àwọn Adeleke lẹ́ẹ̀kejì báyìí tí mo sọ ni pé ibi tó bá ṣiṣẹ́ sí. ọ̀gá ò lè ṣiṣẹ́ sọ́dọ̀ wọn ọ̀gá tí ń pariwo kiri fúnra rẹ̀ báyìí wípé Adeleke gbọ́dọ̀ lọ kúrò lábẹ́rẹ́ sáì sí ìlú yìí. ó ni pé bá Arẹ́gbẹ́ṣọlá ò bá sí pẹ̀lú yín mọ́ ọ̀gá sì ni òtún mo rí pé ọ̀gá lẹ́ ń pe ọ̀gá. àwa sáà mi sọ ọmọ Yorùbá ni mí. ó ṣe ṣe ká Arẹ́gbẹ́ṣọlá padà fẹ́ ṣiṣẹ́ fẹ́ bíi. we can't rule it out. ó súnmọ́ pé kárẹ́gbẹ́ padà sínú ẹgbẹ́ tiwa tó ń bá fẹ́ ju kó ń padà nú ẹgbẹ́ PDP lọ tó ń tí mo mọ̀ ní pé kò possible kọ́gà ó sọ pé àwọn gbàgbà umbrella lórí ọ̀fẹ́ ṣẹgbẹ́ PDP ẹ rí pẹ̀ máa gbọ́ ẹ rí pé kọ́gà ń pariwo náà ni pé progressive o ọmọlúwàbí làwọn o nǹkan ẹ rí pé kò kó òun ọ̀rọ̀ wọn ẹ ti gẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀jùnù mọ́ gbẹ̀jìnà lọ̀rọ̀ ọ̀gá wa. so ṣe ká Arẹ́gbẹ́ṣọlá padà wá ṣiṣẹ́ fún Adeleke. wọ́n lè padà ṣiṣẹ́ f'Adeleke sẹ́ aláwọn ọmọ wọn ti ń bẹ́ẹ̀ nù ìjọba wọn gan. àwọn ọmọ Arẹ́gbẹ́ tó wà ní. àní ẹgbọ́n pé àwọn ọmọ Arẹ́gbẹ́ tó wà níjọba Adeleke ṣe mọ̀ wọ́n ni. àmọ́ ẹgbọ́ ṣe àtọ̀gábí Ọdúnládé o àti Kọ́lápọ̀ Alimi o sáwọn lónìí sẹ́tún lè fọwọ́ báyà pé ọmọ Arẹ́gbẹ́ làwọn. ìbéèrè lánàá. ẹbí wọn sẹ́wọ̀n lè sọ pé ọmọ Arẹ́gbẹ́ làwọn wọ́n ti dìsóònù wọn ètí ọ̀fẹ́ kárẹ́gbẹ́ ó dìsóònù òun ní bàbá wa Sálẹ́sí lẹ́nu yes ọ̀gá ti sọ pé òkè ẹni tó náà pọ̀ fẹ́ ṣe tó ń ṣe tòun kó kú òun ní ìjọba ni kó mọ̀ gbapò lọ́ndà ìjọba yìí ṣùgbọ́n torí àtẹnujẹ you will see that pé kì í ẹgbẹ́ gbámú kò rán bà ẹ wá lọ bí wọn iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yìí ọ̀tọ̀lẹ́ntì ń ṣiṣẹ́ ọ̀tọ̀lẹ́ntì ń gbowó orí wọn tó bá parọ́ kọ̀gà bọ́ àtàkùn wọn pé rọ́ọ̀mù pamọ́ wọn ìyẹn Kọ́lápọ̀ Alimi
àwọn ṣẹ́tàlélẹ́kì tí wàá ṣe sílùú a ṣe ọ̀nà a ṣe bíríìjì lẹ́dẹ̀ ní lóṣogbo ní nífẹ̀ẹ́ ní níléṣà ní káàkiri báwọn ṣé àti pé ẹ̀mọ̀ owó òṣìṣẹ́ wọn san gbogbo ẹ̀ ń lọ déédéé àti wá lè kúrò ní orí ìjọba gẹ́gẹ́ bí gómìnà ṣe yóò rọrùn fẹ́gbẹ́ yín. ẹ ṣe rí ó kò yà mí lẹ́nu pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ilẹ̀ ń sọ̀rọ̀ tọrọ mọ Òṣogbo ní èso máa lè ṣùgbọ́n bó ṣe bá ṣe ń ṣe lóṣogbo náà ń ṣe níwò àbí náà ń ṣe ń kiri àbí ṣé irú iṣẹ́ tí ń lọ lákìrè tí ń lọ lóṣogbo yìí náà ní ń lọ lápòmù ní ń lọ ń kò yìí àbí bẹ́ẹ̀ náà ní ń lọ lórílẹ̀ Òwu. kò kárí. So cherry as a student of development a gbàgbọ́ wípé development is biased development should be biased. ìyàtọ̀ bá kọ sórí kálukú. But our leaders should not be biased. It's not that they don't want to be biased, but they shouldn't be biased. Reason rèé pé gbogbo lọ́mọ kò síbi tó o dé tí ṣe pé wọ́n dìbò fún ẹ jáde ńbẹ̀. Ẹ máa wo kíní kan sìn ìjọba yìí ńgbà tán dé wọ́n làwọn fẹ́ ṣe iṣẹ́ ìdàgbàsókè 100 billion naira. Mo fọ́n rere ẹ̀ síta ńgbà yẹn gbogbo project náà kọ́kọ́ àwọn fẹ́ fi 100 billion naira yẹn ṣe. Over 64 million naira, that is 64% of the project. No concentrate sílùú Ẹdẹ. Ó dá lójú. Ó dá lójú. Ẹni kan mú chart yẹn jáde tí wọ́n fi gbé pé wọ́n fẹ́ developmental project tí wọ́n fẹ́ fi 100 billion naira execute. Gbogbo ṣé tó fẹ́ ṣe ń gbà yẹn 64 out of over 64 billion out of the 100 billion. Wọ́n ti ná sẹ́gbẹ́. Bó ṣe wá da ọ̀dà sẹ́gbẹ́ yẹn ẹ ti fẹ́ lè mọ ọrọ̀ ọ̀dà pamọ́ sínú agolo fáwọn ọmọ ẹ̀dẹ̀ fẹ́ mọ gbé pamọ́ tó ti ilé ẹ̀ bá ti wó kó mọ́ fi di. Ṣé bó ṣe rí lẹ́dẹ̀ lórí ní Ìkirè ṣé bó ṣe rí Ìkirè lórí lọ́rọ̀ Àgbómìnà ṣé bó ṣe rí lọ́rọ̀ Àgbómìnà bẹ́ẹ̀ lórí látàkùnmọ̀sà. This is not the same. Nǹkan tí bóyá ọdún méjì náà sì ń lò ó lé díẹ̀ bóyá kó tó ọdún mẹ́rin. Ìyẹn iṣẹ́ ọ̀nà ó sì jẹ́ pé under Ministry of Works tí gómìnà wà nìkan ní function ìjọba yìí. Onìkan ní function. Education kọ́ kí lẹ gbọ́n pa education what have you had tó yẹ pé àṣeyọrí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní education sector ẹ lọ sí àmì school náà ẹ lọ sí gbogbo school lọ́pẹ̀lẹ̀ Ọ̀ṣun kò sí school kankan ẹgbẹ́ tàbí tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn olùkọ́ ní gbogbo ìjọba ìbílẹ̀ ní gbogbo iléèwé tó wà nípínlẹ̀ Ọ̀ṣun tó yẹ pé àwọn òṣìṣẹ́ bẹ̀ òfin ti máa ṣe iṣẹ́ àṣekúdórógbó. We have teachers that are doing 35-38 lessons in a week. Pé àwọn tíṣà àwọn ò tó láàrin mi àti wọ́n bá ní ẹgbẹ́ ìjọba Adeleke sórí òṣùwọ̀n báyà ká gbé sórí 100 táwọn ilé ìbòsí máa ń pè percentage rate wọlé fún ìjọba Adeleke. Ẹ má gbàgbé pé kò tí lọ́dún mẹ́rin o kò tí lọ́dún mẹ́ta o. Ṣé ẹ rí ẹ máa gbọ́ yastic wo lẹ fẹ́ fi wo performance yẹn àní ní youth ní Ministry of Youth and Sport ọ̀gá yóò ṣe nkẹ̀kẹ́ ó lọ fẹ́ gba ìmọ̀lẹ̀ cup gómìnà náà fẹ́ gba ìmọ̀lẹ̀ cup ṣé àwọn tẹ́ ẹ rí ń bẹ̀ yẹn ṣé youth ni wọ́n pẹ̀lú owó ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń gbà àti owó ìjọba ìbílẹ̀ tí wọ́n ń gbà wọ́n àti ìṣètò wọ́n àti ìṣètò tó 25% of what is available to him. That is the truth. ọ̀nà jìn àwọn tractor katakata tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn kó wá tí wọ́n fi ya fọ́tò ó jọ bá ti ya fọ́tò yẹn tán níbo ẹ ti rí tractor lọ́sùn. Ọlọ́ọ̀tún ẹ̀dá àrùn yẹn o sẹ́yìn ti rí tractor yẹn nípínlẹ̀ Ọ̀ṣun. So tẹ́ bá sọ̀rọ̀ yastic for measurement and Ministry of Women Affairs kí ni ìjọba yìí ti ṣe. Àwọn tá a rí nígboro ta lè gbóyà fẹ́ ṣe fóbìnrin ní a rí àwọn kóró pé ẹ̀kọ́ kan donated by Yèyé Dúpẹ́ Adélékè ṣé Yèyé Dúpẹ́ Adélékè ní gómìnà ni àbáwọn níyàwó gómìnà àbáwọn ní Commissioner for Women Affairs. We are not seeing anything tangible. Ẹ ṣeun àlejò mi ẹyẹ ni ẹlú ẹ rí pé àwọn tá a jù sódò lónìí lóòótọ́ ẹja ńlá ló gbé ìbéèrè mi kù méjì tí wọ́n béèrè lọ́wọ́ àlejò mi ìbéèrè méjì ló kù kí a tó wá béèrè ìbéèrè méjì òun ẹja lóde kejì lọ́n ká jíṣẹ́ tán rán wa à ń bọ̀ wá ẹ kú kalẹ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò tá a pè ní lérò tèmi ẹ rí pé àwọn tá a jù sódò lóòótọ́ ẹja ńlá ló gbé àlejò mi sì wà ń kalẹ̀ pẹ̀lú mi mo ló kù béèrè méjì mo fẹ́ béèrè lọ́wọ́. Ẹ ti ojú kù béèrè méjì olóòtú ẹni sọ̀rọ̀. Ẹni sùúrù ẹ má ti kì í lẹ́jẹ́ gbogbo ara ní wulẹ̀ mọ́ tá à ń sọ. Ẹ kéré mọ́ mi lẹ́nu lẹ́ẹ̀kan ni. Mo ń sọ fún yín sẹ́yìn ẹ gbọ́. Mo ń sọ fún yín ká tó lọ lẹ́ẹ̀kan pé ìjọba yìí sẹ́yìn ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí níjọba ìjọba Adeleke ti ń lọ yìí. Wípé ministry kí ló dé tó jẹ́ pé ministry táwọn gangan oversee nìkan ní ṣiṣẹ́
Ministry of Works náà gangan supervise kí ló dé tó pé òun nìkan ló ń ṣiṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ìbá tó múra ṣiṣẹ́ tó tún tẹ́ abátútù pé bóyá wọ́n ṣe nǹkan lọ́nbẹ̀ ní Ministry of Sports tẹ́lẹ̀ pé wọ́n ń kún stadium kọ́ ṣé sports ṣé commissioner for sport ní nǹkan stadium àbí works. Àwọn béèrè ńláńlá. ẹnu ẹ̀ gbọ́ ṣe rí kí dẹ́ ṣe pé kò sówó lọ́sùn iná àpà Ọ̀ṣun ló ti pọ̀ tó yẹ kí wọ́n kàkà tó ka bọ́ o ṣe bọ́ kàkà kan gbẹ̀sán náà dẹ́ràn gbẹ́ 332 bọ́ o nínú bọ́ o kàn gbẹ́lẹ̀ mí impact assessment bọ́ o yẹn ṣé ǹjẹ́ ìjọba ìtì ẹ̀ ti ṣe ń tẹ́lẹ̀ kẹ́ ẹ mọ̀ pé they are public accidental public servants ṣe bí orí ìtàwọn ń pariwo kiri tán fò lé lórí yìí tán láwọn fi ń ṣètò ìlera ṣe bí ìjọba Oyètọ́lá ló bẹ̀rẹ̀ ní ká ṣe gbogbo wa la mọ̀ wípé gbogbo àwọn hospitals wa tó ti moribund àwọn premier health centers l'Oyètọ́lá revitalize tẹ́lẹ̀ kóòbù síbẹ̀. ṣé gbogbo tẹ́ ń sọ yìí àtọwọ́ ìka tẹ́ ń ná síjọba yìí bí n bá gbé aṣojú ìjọba wá ṣé tí n bá pẹ̀ yín náà kẹjọ́ kò tira yín kẹjọ́ fojú ajé kò ní sọ ṣe é ṣe tán. ẹ̀kọ́ máa gbọ́ ẹni tí ò bá parọ́ ní ẹ̀rẹ́lẹ́ni ń bọ̀ lọ́rùn ṣé ọ̀rọ̀ mo pa ni ìjọba ìbá ṣe ń sọ yìí ó láwọn mo sọ fún pé bẹ́ẹ̀ ni bí wọ́n ti aṣojú ìjọba wá ṣé ló ti wà máa wá pẹ̀lú àwọn ẹ̀rí nísìnyí báyìí ẹ ti rí SA ẹ ti rí SSA ẹ ti rí special assistant ẹ ti rí special assistant ẹ ti rí special adviser ẹ ti rí media assistant ìyẹn wọ́n kọ́kọ́ lẹ́yìn ọ̀lọ́wọ́pọ̀ o ó yẹ wọ́n ti di tọ́lọ́ fún kálẹ̀. ipò tẹ́ ń sọ ìgbà tí ẹgbẹ́ yín wà ń jọba ṣé ẹ̀sìn orúkọ báwọn. ìwà no ṣe rí tí àwọn èèyàn ara pẹ̀lú tí àwọn èèyàn fi ń bú ọ̀gá wa Gbóyèga Oyètọ́lá wípé ohun tó yẹ kó dá àtàkì gbogbo èèyàn ó jẹ ọ̀gá dẹ̀ wó pé owó ìpínlẹ̀ Ọ̀ṣun ni gbogbo wa lálẹ́tọ̀ọ́ sí káàtọ̀ tó yẹ kó restrict gbogbo ohun tó a ṣe nígbà yẹn sí wọn ọba èèyàn péréte ṣùgbọ́n nísìnyí báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí nígbà báyìí kọjá títì wọ́n ní èèyàn márùn tí ó ní èèyàn mẹ́wàá tí ó kọjá lára yé èèyàn kan àbí méjì wà níjọba yìí tí ń gbowó oṣù. ọ̀rọ̀ mínísítà Oyètọ́lá tẹ̀ dákọ̀ yóò mú mi béèrè lórí ọ̀rọ̀ wọn ìbéèrè mi ni pé ṣé àwọn tán ti ṣe pàtó ti débẹ̀ ṣe rò pé yóò ràn yín lọ́wọ́ láti gbàjọba padà. olóòtú ọ̀gá ń ṣe tó yẹ kán ṣe. ṣẹlẹ̀ bára mẹ́nu bá nǹkan bí méjì mẹ́ta Alhaji Gbóyèga Oyètọ́lá ti ṣe nígbà tán ti dé mínísítà tó kóhùn ire bá pínlẹ̀ Ọ̀ṣun. tó kó ire bá pínlẹ̀ Ọ̀ṣun tí n bá ń ba ẹ sọ látòní wípé ó níye jọ tí a fi ń sunkún pé kán fún wa ní school institution sí nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kán fún wa ní Federal Medical Center tàbí present federal government nípínlẹ̀ Ọ̀ṣun ìjọ kan tán ka creation of new university fún ìlú Ìrágbèjì ìjọ náà ní làwọn aṣòfin náà fún ìtẹ̀lú. we have never had it so good when we having the kind of Oyètọ́lá our minister representing Ọ̀ṣun so and it's not just a bench warmer it's not just a ministry for marine and blue economy ẹ wá máa gbọ́ nínú marine and blue economy yẹn Ọlọ́run jẹ́ kí nǹkan bàbá ìwé bàjẹ́ inú wọn náà nígbà tí wọ́n tún máa dé London portfolio ọlápapọ̀ wọ́n gbà ní minister for marine and blue economy yẹn láti rí MD Niwa láti rí executive director ní NIMASA láti rí executive director ní NPA tí yẹn wà látọ̀ ọmọ tẹ́jọ́ ọmọ Òṣogbo ń bì náà so we are telling you that we have never had it so good we have never àìmọye iṣẹ́ ìjọba àpapọ̀ tọ́gà ti mú wá táwọn ti ń gba lẹ́tà láìmọye ìgbà to different ministries nǹkan tó ń bọ̀ láìpẹ́ yìí ẹ fẹ́ sá lọ́sùn. ẹ bá wa gbọ́ ǹtẹ́ ẹ bí. tẹ bá lẹ́yìn tí ẹ bá jẹ́ pé èdè máa sọ ìyẹn tó wá kù kan sà láì oúnjẹ Oyètọ́lá tí ọ̀gá ti ń ṣe kan tó lọ ọ̀gá ò dáwọ́ ẹ̀ dúró nígbà tí mọ̀ pé nítòótọ́ humanity first ni slogan ọ̀gá wa ìyẹn ọ̀gá Oyètọ́lá pé tí oúnjẹ bá ti kú òun ìṣẹ́bùṣe ilé ẹ̀ṣọ́ oúnjẹ nìkan lọ̀gá ń fún yàn àwọn èèyàn ń dáṣẹ́ mẹ́ àwọn èèyàn ń gba empowerment láì mọye ọ̀nà ṣùgbọ́n kò kàn láì ọ̀gá kan pariwo pé tí n bá ti ṣe fún ọ má máa mẹ́nu lé pé bóyá mi mo ṣe léyìí fún ẹ omi nínú ilé mi jẹ́ kí wọ́n dá kan bí lè. níbi ìdáhùn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ yes ṣé gómìnà lánàá nípínlẹ̀ Ọ̀ṣun mínísítà lónìí Alhaji Gbóyèga Oyètọ́lá sóun lẹgbẹ́ yín fẹ́ gbélẹ̀ fún gómìnà tí olùdíje fún gbogbo gómìnà ni àbẹ́lòmí ẹ̀dá mi ló. ewu ń dín. aráàlú fẹ́ mọ̀ ni ẹ̀sọ́ ní ìsìn ẹni pé tí gómìnà tí wọ́n bá lọ mọ́ pé west lẹ́fẹ́ kan lọ. pé bóyá Oyètọ́lá ni ẹgbẹ́ wọn gbélẹ̀ àbí ìyẹn ẹ̀yin aráàlú pàápàá jùlọ láti ibi tèmi ti jáde wá ẹ ti bẹ̀ wá láìmọye ìgbà pé àwọn ká bẹ àwọn àgbà wa pé kán jọ ká rọ aṣáájú wa nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ọmọ Alhaji Gbóyèga Oyètọ́lá pé kán jọ tí wọ́n bá díje kán wá èèyàn wá láti west ni ẹ̀yin aráalé èmi náà tó ń fi omi kí n ti yín lẹ́yìn pé Alhaji wa Gbóyèga Oyètọ́lá
Ọlọ́run ní bá wọn dáadáa yín jẹ́, gbogbo ohun tẹ̀dẹ̀ ti ní Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. Ẹ̀yin kúrò nínú àwọn olóṣèlú tó yẹ pé tó kúrò nípò kan tébi ń pa tàbí tíyà ń jẹ, Ọlọ́run ò ní fi ayé làlúrí ibi kan yín. Èmi náà ń bẹ̀ yín báyìí gẹ́gẹ́ bí ọ̀dọ́ láti Ọ̀ṣun West wípé tẹ́ ẹ̀ bá lọ mọ́ o, ẹ jọ̀ọ́ Ọ̀ṣun West ní kẹ́ ẹ ti bá wa wo ẹni tí ó lè rọ́pò yín. Èmi ń bẹ̀ yín sà, láìdé sà, mo ń bẹ̀ yín sà pé tẹ́ ẹ̀ bá lọ mọ́ o, Ọ̀ṣun West ní ẹ dákun tẹ́ bá wa consider. ẹ máa gbọ́ Ọ̀ṣun West lẹ ti wá. Ọ̀ṣun West ló kàn, Ọ̀ṣun West ló kàn lẹ ṣe ń pariwo. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ níyàn kan lọ́kàn látọ̀ṣun West? Látọ̀ṣun West. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ òye. Gẹ́gẹ́ bí ọmọ òye. Àbí kẹ̀kẹ́ dákọ̀ èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin. Ṣé bá lẹ́yọ̀ kan ẹ sọ? Ṣé rí lọ́ṣun West? Oh my God. Ọ̀ṣun West jẹ́ ibùdó agbára, ibùdó tó kó fún ọgbọ́n, tó sì jẹ́ orísun àlùmọ́nì fún ìpínlẹ̀ Ọ̀ṣun. We have both human capital and economic capital and power láti Ọ̀ṣun West. Inú Ọ̀ṣun West yìí ni Bọ́lá Oyèbánjí wà o. Inú Ọ̀ṣun West yìí ni Dọ̀tun Bàbáyẹmí wà. Inú Ọ̀ṣun West yìí ni Adéjàre Bello wà. Inú Ọ̀ṣun West yìí ni Mojeed Alabi wà. Inú Ọ̀ṣun West yìí ni Bádé Fáládé wà. Nínú ẹgbẹ́ APC àìmọye bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ Akin Ògúnbíyì náà ń bẹ́nu ẹgbẹ́ wa o. So àìmọye bẹ́ẹ̀ tó jẹ́ máa gbọ́. Àwọn ọ̀dọ́ ìkàlẹ̀ tí wọ́n mú òye inú wọn, inú yóò dùn. Bẹ́ẹ̀ ni ìwé ìjọba ìfọ̀tọwọ́ bá wọn. Lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ tá a ní lọ́ṣun West ló kájú ẹ̀. Ṣé towó ni, ṣé tọpọlọ ni, ṣé tọmọ ènìyàn ni, ṣé ti ọgbọ́n orí ni, ṣé ti ìrírí ni, gbogbo wọn ló kájú ẹ̀. Ní táwọn àgbà wa ń sọ, táwọn ọ̀dọ́ náà bẹ́ẹ̀ sọ ni pé ẹ fún wa lẹ́nìkan látọ̀ṣun West. Meanwhile there is a best among the West. Ẹ jẹ́ wọ́n ṣe báyìí lákòótán tí ẹgbẹ́ yín bá wà wò pé àwọn fẹ́ wo bòmí, wọn fẹ́ wo West, ẹ má mọ́ oyè láti bòmí níbikíbi, ṣé ẹ sọpọ́ọ̀tì wọn àbẹ́ sọpọ́ọ̀tì wọn? Ọmọlúwàbí là wà, àwa yìí ṣe ẹ máa gbọ́. Àwọn bí ọgbẹ́ mi ọmọ ẹgbẹ́ mi yìí sìn nínú ẹgbẹ́ kejì wa. Àwọn iná sọ pé àwọn ò lè fọmọ ẹlòmíì, wọn ò lè sponsor ọmọ ẹlòmíì tí ìbá ti sọmọ ìyá tiwọn, tí ìbá ti sọmọ bàbá tiwọn, tí ìsọmọ ìyá tiwọn, wọn ò lè náwó lé lórí. Nínú ẹgbẹ́ títí wa ní ìta àdìbò lọ ní 2022 Alhaji Boyega tó láwọn ìṣọmọ Ọ̀ṣun West. West dìde support wọn. Gbogbo West láti dìbò gbogbo yanturu 6 local government out of 10 láti dìbò jẹ́ àwa ìfẹ́ lẹ́yìn àwa ìfẹ́ ẹ̀tanú ṣe níta bá fẹ́ ṣe o. Àmọ́ dúró tán torí a nígbàgbọ́ nípinnu pé n tí ò bá tí ì kan ni kò tí ì kan ni nìyẹn. Ṣùgbọ́n lẹ́yìn ìta àǹsọ ẹ lọ yìí àti ń sọ níbi tán láti gbọ́ àti ń gbòórí àpèpè àgbègbè rẹ̀ ké. Ẹ ṣeun àlejò mi látẹ̀kan ká tó wá máa lọ bá pè ń jọ́ mi ìṣẹ́ dá wa lóhùn. Lágbára Olúwa, àfikún mi ni pé ọlọ́lá jùlọ gómìnà Aṣíwájú Nurudeen Jackson Adeleke, ẹ kú ìṣèjọba o. Ìwẹ̀ àti àwọn ọ̀rẹ́ mi tó wà nínú ìjọba yín náà, mo kí àwọn náà. Mo fẹ́ fàsìkò yìí rọ̀ yín pé bó ṣe kù ìwọ̀nba oṣù tó kù tí ìjọba yóò fi tán, ẹni tí bá ń dájọ́ kó má dájọ́ pé òun fi owó oṣù December 2026 san àjọ o, torí November 27 2026 làwa ó gba ìjọba lọ́wọ́ yín tán sì búra fáwa. So tẹ́ bá fẹ́ dájọ́ ẹ má dájọ́ tẹ́ fi kọjá tẹ́ máa fi àjọ December 2026 sínú àfojúsùn yín pẹ́ fi dájọ́ tó lágbára Ọlọ́run ọmọ Ọ̀ṣun ó fìbò léyìn. Tí wọ́n ló kọ yín a ó pe aṣojú ìjọba àtẹ̀yìn náà ẹ̀ẹ́dọ̀ fojúkojú lórí ètò yìí. Ọmọ Nàìjíríà títí ọjọ́ mẹ́ta tún máa pàdé. Ẹ má gbàgbé pé màláìka apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn kan ṣe èmi àti ẹlẹ́ ẹjá ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ fẹ́lẹ́dùmarè ọba tó dá wa lọ́jọ́ kan. Bàtàlejò mi ń bọ̀ wọn ò dá nìkan wá o. Ọ̀gbẹ́ni Ọládipúpọ̀ Abbas láti ìjọba ìbílẹ̀ Erewọlé fọ̀hún ìlú Ìkirè náà nu àtọ̀ ẹ̀ka àbọ̀ sí ọ̀dọ̀ wa ń bí. Títí ìgbà mẹ́ta tún máa pàdé olóòtú ètò yìí náà ni ọ̀gbẹ́ni Rájí Babátúndé owó rẹ̀ àmúlélẹ̀ àkàndò ní mo lọ́wọ́ láṣẹ Èdùmàrè. Amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú òun náà ni omidan Lady Bra size pátápátá. Títí ìgbà mẹ́ta tún máa pàdé ọ̀hún káyọ̀ aláyọ̀ ká má dùn lódì lẹ́yìn ara wa ire o.